Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Thank you. Seconds to go. Thirty seconds more. Thank you very much. Happy New Year, Shewo. Shewo. Happy New Year, Shewo. Àsìkò yìí ti pé o. Thank you. Ẹ bá wa fún ọ látẹ̀wọ́ o. -2 torí ẹ tún lé lórí ìṣẹ́jú tó a fún yín. Òṣogbo Òròkì +1 nítorí pé yóò. Ìjọba ti pé tó ibi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kò dára rárá ṣíṣí sáńgàn pẹ̀lú àtisá rírá ohun tẹ́ ẹ̀wọ̀n ló ń pè ní báyìí ẹ̀mú kólóbó ẹ̀fí kómi ẹ̀kọ́ àyáyọ̀ lélé mọ́ ẹ̀mú bàǹtẹ́ ẹ̀fí kó lè kó ìdíyọ̀ lọ́lọ́ ẹ̀wá ń búbọ̀ yìí pé wọ́n rí yín bí wọ́n fi kùnú ṣeré wọ́n tẹ̀yìn níbàdí ẹ̀mí wọn kọ́. Ẹ̀mí yín ni ó tẹ̀wọ̀ ló kẹ́yìn máa yí láyé pọ̀sá.
Thank you. Ẹ bá fún wọn látẹ̀wọ́. Láyọ̀ náà la máa lọ nígbà tá a bá parí. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.